Olódùmarè ọba ọ̀run bàrẹ̀ ọba lánàá ọba lẹ́ni ọba títí ayé àìnípẹ̀kun. Mo kí wa pé àbọ̀rú àbọ̀yè kárí ibi tí gbogbo ètò yìí ó bá dé lákòókò tí ẹ̀ ń gbọ́ mi. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí, ìbéèrè tí mo fẹ́ béèrè lénìí, ohun tó ní ṣe pẹ̀lú èmi àti ìwọ ni. Kí wọ́n á lọ̀rọ̀ náà àti ìwọ àtèmi láàjọ dáhùn rẹ̀ láàjọ yànnàná ẹ̀. Nítorí pé nínú tọ́lọ́run pàtàkì láyé ni pé kéèyàn mọra rẹ̀. Kí ni nǹkan tá a fi ń jẹ́ Yorùbá? Bó ṣe ń gbọ́ mi yẹn, dárúkọ nǹkan mẹ́rin tó jẹ́ pé ló fi ń jẹ́ Yorùbá. Kí ni nǹkan tí mo fi ń jẹ́ Yorùbá? Torí pé ọ̀pọ̀lọpọ̀ tí ò bá ti mọra rẹ̀ ní ó fẹ́ máa ṣe àwòkọ́ṣe ẹnìkan. A nílò láti ṣàwòkọ́ṣe ẹnìkan nítorí pé níjọ́ tí Adẹ́dàá ti dá wa ló ti sọ ìrìn àjò bó ṣe jẹ́ sílé ayé rẹ̀, ló ti mọ bó ṣe ìrìn àjò ayé rẹ̀. Bẹ́ẹ̀yàn ọba wa dára rẹ̀ mọ̀ pé a dá mi nídà ènìyàn tí ó ṣe báyìí tí ó ṣe báyìí, irú ẹni bí àwòkọ́ṣe tẹlòmíì ni ọmọ wò. Àwọn àwòkọ́ṣe tá à ń wò yìí ń lọ bá wa débi tá a dé yìí. Àwọn àwòkọ́ṣe táwọn ẹni àná tí wọ́n ń wò tí wọ́n fìfẹ́ gbà ó bá wa débi tá a dé lénìí. Báwa náà ọba tún mọrú ìdá tó Olódùmarè dá wa, ká mọ ìjẹ́ ọmọ Yorùbá wa, yóò padà tún dìṣòro fáwọn ọmọ tiwa náà lẹ́yìn wọ̀ọ̀la. Dárúkọ nǹkan tó fi ń jẹ́ Yorùbá. Rántí pé èdè fàdákùlà ló ń pè ó. Bẹ́ẹ̀yàn bá sọ èdè Yorùbá wọn ní lágbájá ògbéyìnbó. Òyìnbó ni wọ́n fi ń sayé. Òyìnbó ẹnìkan lè dè tọ́lọ́run mọ̀ táyé fi ń pèdè tiẹ̀ fún ọ pé fàdákùlà ni. A ní láti pàtàkì èdè wa torí pé nínú àṣà wa, nínú ìṣe wa, nínú tí Adẹ́dàá tó dá wa mọ́ ni. Àwọn Arab tí wọ́n mẹ́sìn wá, kí ni wọ́n fi sọ pé ká mọ̀ fi ṣẹ̀sìn yẹn? Èdè Arab ni, èdè Lárúbáwá ni. Ìwọ tó bá ṣe Mùsùlùmí bó ti wulẹ̀ kó kéré kọ́ mọ ọ̀gbọ̀ Lárúbáwá, bó tiẹ̀ gbọ́gbọ́ ẹ̀ wọ́n nìkan ọmọ yín náà tẹ́ná kó o sì mọ fẹ́ẹ́tì àtọ́ ọmọ kégbà tó bá ti ń kírun wọ́n bá kí tán ọwọ́ tó wò sí. Ṣùgbọ́n irun tó kí yẹn èdè wọn ló fi kí. Ìjẹ́ Lárúbáwá wọn nínú èdè wọn ló jẹ́ kí wọ́n mandate ẹ̀ fún wa pé ńlá fún wọn kírun. Bákan náà làwọn tí wọ́n jẹ́ Christian, ìgbà tí wọ́n mú kinní yẹn wá tí wọ́n mú dé fún wa, ọ̀nà ìwé ni wọ́n fi ẹ̀ ń ta wa pé àwọn ọmọ yẹn lọ sílé ìwé. Nígbà tá a mọ̀ wé yẹn kí la fi dà ọmọ Ọlájúdé. And mind you, èdè tiwọn ni wọ́n ń sọ, ọ̀nà tiwọn ni wọ́n ń tọ̀. Wọ́n kàn kọ́ àwa pé ká máa ṣe bí àwọn ni. Ó sì wu ìràwọ̀ kó ṣe bí òṣùpá. Ọlọ́run ọba ti dídí ẹwà fákùkọ o. Àgbọn fẹ́ ṣe bí ọ̀pẹ. Ìwà àdáyébá kò ní jẹ́ kí àgbọn yẹn ó lè ṣe bí ọ̀pẹ ọ̀hún lọ́gán. Ìran ọ̀pọ̀lọ́ ọjọ́ kọ̀ọ̀kọ̀. Kí ló dé tá à ń kọ́ sí àwọn ibìkan táwa fúnra lára wa tá à kọ́ sí ara tiwa? Fún bí àpẹẹrẹ, Ádámù àti Éfà tí ń bẹ nínú Bíbélì yìí, a ní wọ́n jẹ èso. Ìgbà tí wọ́n jẹ èso, làlúrí tí ó ṣẹlẹ̀ ó dé bá wọn. Ohun tí mo fẹ́ béèrè lélẹ̀ méjì ní béèrè mi. Ìbéèrè mi àkọ́kọ́ ni pé Ádámù àti Éfà tá à ń sọ̀rọ̀ wọn pé àwọn lọ́lọ́run kọ́kọ́ dá yìí, sọ́mọ Yorùbá ni wọ́n tá a fi gbà pé àwọn lọ́lọ́run kọ́kọ́ dá kò dé ní. Ìrìn àjò tún tẹ̀síwájú nínú Bíbélì. Wọ́n ní kinní kankan Ọlọ́run rán Jésù wá. Ọ̀ràn Jésù wá, àwọn kan pa Jésù. Pẹ̀lú gbogbo ìjìyà tí wọ́n fi ojú Jésù rí kó tó di pé wọ́n pa á. Ìtí mo wá tún fẹ́ bèèrè ni pé àwọn tí wọ́n pa Jésù yẹn pẹ̀lú bá a ṣe ń fi iná fi dẹ́rù bara wa, ṣé wọ́n ti bẹ nínú iná báyìí tí wọ́n ń jóná lọ́wọ́ ni àbí ńgbà táyé bá parẹ́ ni wọ́n ṣẹ̀ṣẹ̀ tó gbàdájọ́ iná? Èmi àti ẹ jẹ́ ká jọ dáhùn rẹ̀. Ẹ rántí ọdún tí Jésù ti kú sẹ́yìn, àwọn tó pa Jésù ṣé wọ́n ń jóná lọ́wọ́ báyìí ni àbí nígbà tí ayé bá parẹ́ ni wọ́n tó gbàdájọ́? Ẹ já ṣàwárí ara wa. Ewúrẹ́ ò lè jọra wọn, àgùntàn ò jọra wọn, òbúkọ ò jọra wọn, ẹran wa ló jọra, ẹran wo ló jọra? Ọ̀rúnmìlà ní kótópò àwọ̀ ẹ̀sìn ló dé afẹ́sìn. Ẹ̀sìn ni mo mi ojú ṣẹ̀rá àwọn ọmọ wọn ní ọkà àlẹ́ ọjà rẹ̀ bọ́ ni kò mú ṣe. Nínú gbogbo ẹran láyé ẹ̀sìn ni máa jọra. Tí wọ́n bá kó 100 ewúrẹ́ kalẹ̀, wọn ní ìṣẹ̀ṣe kan náà o. 100 àgbò tí wọ́n bá kó kalẹ̀, ìṣe wọn ò lè jọra. 100 òbúkọ tí wọ́n bá kó wọn kalẹ̀, ìṣe wọn ò lè jọra. Ṣùgbọ́n 100 ẹṣin tí wọ́n bá kó wọn kalẹ̀, ẹ rí i pé ìṣe wọn ó kéré tán 75% nìṣe wọn ó sì mọ ọjọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tá a bá ti ń wò wọ́n. Kí la fi ń jẹ Yorùbá? Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó wuyì nínú ìjẹ́ Yorùbá wa a ti mú lọ sínú ẹ̀sìn míì, a ti dọ́gbọ́n fún ní package nínú ẹ̀sìn míì gbogbo ẹ̀jẹ̀ a máa ṣe torí pé ẹ mọ̀ pé tó wuyì nínú ìjẹ́ Yorùbá yín ni ẹ ti wá mú lọ sínú ìjẹ́ Lárúbáwá, ẹ ti mú lọ sí ìjẹ́ Jerusalem, kò jẹ́ ti Yorùbá mọ́. Bá a bá bímọ tí wọ́n bá sọ pé ọmọ yìí ẹ fárí fún un, ọmọ tí wọ́n ní ká fárí fún ìran tí wà nílẹ̀ Yorùbá ní máa ń fárí, ìran Lárúbáwá yìí fárí ọmọ wọn tí wọ́n bá bí o. Tí bá wà ń bẹnu àdìsí àti àlùkùránì ẹ mú jáde, kò sí ń bẹ̀. Bẹ́ẹ̀ bá kọ àdìsí ẹ̀yin lẹ́kọ́ lọ́dọ̀ wa ń bí, kò sínú àlùkùránì pé ká bímọ ká fárí fún. Kókù òkú kí wọ́n sọ pé aago 4 ni kí wọ́n lọ rèé sèkú, kò sínú àlùkùránì o. Tí bá ń bẹ nínú àdìsí ẹ̀yin lẹ́kọ́, ìjẹ́ Yorùbá tiyín nìyẹn, ẹ mú lọ sínú ẹ̀sìn míì. Tí bá ń bẹ ń bẹ sọ, kò sí ní ara ìjẹ́ Yorùbá wa ni. Òkúkú aago 4 lásìkò òkúkú ẹ̀dín àkàrà fókù ànábì ọ̀jà àkàrà tẹ kú láyé
kò jàkàrà tó fi kúrò láyé. Ara ìjẹ́ Yorùbá tí ń lẹ mú lọ sínú ẹ̀sìn ìjẹ́ Lárúbáwá ìyẹn ń ṣèjẹ́ Yorùbá. Ọmọ Yorùbá bóyá tá a bá ti bẹ̀yẹ bẹ̀rẹ̀ tá a bá ń bira wa léèrè bóyá yóò tó máa tó tawájí díẹ̀díẹ̀ ìkan yanu gbàgà. Ó ní títí tó fi dà kókò yìí ó níran Yorùbá ò tí ì mọ ibi tí wọ́n ti wá orí rẹ̀ burú. Bọ́ọ̀ bá mọ ibi táwọn bàbá rẹ̀ ti wá iná sọ pé àwọn bàbá ti yan ọmọ wọn á sì rún wọn mọ́bì kan pé ìran ti yẹn dúró báyìí ó kọ báyìí lẹ́ẹ̀mọ́ jẹ́. Ṣùgbọ́n pé nìkan yanu òkè àti ìsàlẹ̀ láti sọ pé ìran tí ń jẹ́ràn Yorùbá wọn ò mọ ibi tí wọ́n ti wá èdè àgọ́ ni ọ̀pọ̀lọ́ ọjọ́ kọ̀ǹkọ̀ ntọ́lódùmarè ṣe fún wa nílẹ̀ kóòtù òjire nílẹ̀ Yorùbá wa yìí nǹkan bíi 1960-70 owó orílẹ̀-èdè wa tí wọ́n ń ná nígbà náà láyé tọ́rọ́kọ́bọ̀ ọmọ fàálù ju dollars lọ ṣùgbọ́n lẹ́nìkan a ti fẹsẹ̀ dojú ẹ̀ dé ṣé ráwọn ìjọba wa wọn náà pẹ̀lú kí orílẹ̀-èdè kọ́ mọ́ dá nípa ẹ̀sìn torí pé ìjọba mọ̀ pé táwọn bá stọ́ọ̀pù ní ti ń jẹ́ mùsùlùmí àti christianity wọ́n mọ̀ pa á gbọ́n àìmọ́ ṣe bí ti gbá ni kò jẹ́ kó ní kálukú wa ká mọ̀ pé ká ṣàìdá ọ̀dà àfògùn búra mọ́ kéèyàn hùwà kan ọ̀pọ̀lọpọ̀ ìwà téèyàn bá wù ní máa ní ìdájọ́ ọ̀run tí wọ́n fún nígbà tá a fa lọ tá a fa bọ̀ là ń pè é sẹ̀ríà pé ẹ dá sẹ̀ríà fún àlòdì sẹ̀ríà yẹn mọ́ kó ní sẹ̀ríà ọmọ gbé sẹ̀ríà rẹ̀ bàbá rẹ̀ lọ a ní ìdájọ́ tá a máa dá fẹ́ni tó bá wúrú fẹ́ irú ìwà kọ̀ọ̀kan àṣemọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ńlá ti fi ìjẹ́ Lárúbáwá ba ìjẹ́ Yorùbá jẹ́ orí burúkú èdè ní ká sọ pé lágbájá wọ́n jẹra wọn lówó ìwà ń sọ fún kejì pé bóun ọba gbowó òun láyé òun ó gbowó òun lọ́run òun tanra rẹ̀ jẹ ni Ọlọ́run ọba ò dówó mọ̀ Ọlọ́run ò dá owó mọ̀ ọwọ́ níbo gbowó rẹ̀ láyé ọlọ́gbà lọ́run ẹ̀tàn irọ́ ni ẹ̀tàn èdè irọ́ ni ókè ìwọ tó lówó okú ẹni tó wá jẹ ọ lówó ọwọ́ á kú ní 100 ọdún tí wọ́n kú ṣé ó dúró de ni àbí pọ̀ bá dé lọ sọ pé owó rẹ o kọ́bọ̀ gbé owó rẹ ló dúró de bẹ́ẹ̀yàn bá jẹ ọ lówó tó ọba ẹni kápá àti gbowó nílé ayé ó kù bí ọ̀pọ̀ sínú ń tágbára ẹ̀ kálórì ẹ̀ ló ṣe ṣùgbọ́n kọ́ ọmọ sọ pé ó gbowó rẹ̀ lọ́rùn ẹ̀tàn èdè ni o kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ o ẹ̀tàn èdè ni o Ọlọ́run ọba ò dówó mọ̀ torí pé gbogbo ntọ́lọ́run ọba ọba ti dá kọ̀ dá mọ̀ kódà kí ni ntọ́lọ́run ọba mọ̀ nínú ntọ́lọ́run ọba mọ̀ nípa rẹ̀ nípa àmìlẹ̀mí Ọlọ́run ọba mọ̀ ẹ̀mí ọmọ ẹ̀mí kódà ọmọ ẹranko ju ti ń jówó lọ ẹ̀yin lówó wúlò fún ẹ̀yin lówó ṣe o owó ẹ̀yin ló wúlò fún ọmọ ènìyàn ló wúlò fún ọmọ ènìyàn nínà Ọlọ́run ọba ò dówó mọ̀ gbogbo Ọlọ́run ọba sọ báyìí nípa owó Ọlọ́run sọ báyìí nípa pákéjì la fún o pákéjì la fún Ọ̀rúnmìlà nínú ọ̀rọ̀ rẹ̀ ìdí àtàgò olówó tẹ̀ ń pọ́n ni ó ní agbára owó ọ̀kadà mú ó ní tí ọba yíyanjú ìdààmú lọ́jọ́ tágbára owó tí ò ní lè wúlò ó ní lòún sọ pé kẹ́ ẹ ṣe Ọ̀rúnmìlà nù alọ́gbọ́n tíà ajá lọ́gbọ́n tiẹ̀ nínú kó tó di pé tó ń jẹ mí onímí ọmọ kóòtù òjire kí ló fi ń jẹ Yorùbá ètí ń bẹ lọ́wọ́ mi kíni oní ń pè ní ìrọ̀ ọfá ìrọ̀kẹ́ ẹni wọ́n pè lọ́wọ́ ẹni tó bá jẹ́ babaláwo làátí bá bẹ́ẹ̀yàn bá bá lọ́wọ́ ẹni tí ò jẹ́ babaláwo ẹni ẹ̀tàn ni ń parọ́ fáyé ni bẹ́ẹ̀yàn bá dọ́wọ́ ẹni tó bá jọ́ lọ́jẹ̀ ó lè tá a bà lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀yàn bá jẹ́ ẹni tó jó ní Ṣàngó ó lè tá a bà lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀yàn bá jẹ́ ẹni tó jọ́ lọ́bàtálá ó lè tá a bà lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀yàn bá ẹni tó jẹ́ tọlọ́sùn ó ní sàmì táàrí lára ẹ̀. ti babaláwo rè ẹwà mi ọpẹ́ ara mi o ẹwà mi ọpẹ́ ara mi mo sì dé sọ́wọ́ mo sì dé sọ́rùn ẹwà mi ọpẹ́ ara mi ẹ dákun ẹ jẹ́ àjọ àwọn bàbá wa ìwọ tó ń pèrè lọ́mọ Yorùbá gbéde Yorùbá hùn ìwọ sọ Yorùbá hùn ó ní máa jí ọ́ la bọ́ bá ti worú máa mú ọ jù ìwọ tó ń pèrè lọ́mọ Yorùbá oúnjẹ Yorùbá ọmọ sọ pé ọ̀fẹ́ràn ẹ̀ torí pé tó bá ti jẹ́ ilé sùn ìwọ tó ọjọ́ ọmọ Yorùbá ló pèrè rẹ o ọ̀pọ̀lọpọ̀ gbogbo ń tó yẹ kọ́ ọmọ nínú ilé bàbá àtìyá tá a ti bí ọ kò sí ètò ọmọ ńbẹ o lè dákọ bàbá rẹ mẹ́ta òfó sí ọ kí wọ́n lọ fi ń jẹ́ Yorùbá hùn ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń ṣèṣe wọn àwa là ń ṣe bí wọn àwọn ò ṣèṣe wọn ṣèṣe wa tí wọ́n yé wọn ẹ mọ̀ pé ńgbà tọ́pọ̀lọpọ̀ ti bàbá tí yín tí ò yẹ yín lẹ́yìn ṣe ń ṣèṣe bàbá ń bàbá ń ṣe bí ìyá ò lè jọ̀yà ń ṣe bí bàbá ò lè jọ bàbá wòsàndèmí ò ní ṣe bí oníṣọ̀ adéáfáyàkù tó lóun ó ṣe bí òfun wọ́n ní ọ̀jọ̀ra wọn o iṣẹ́ tá a fi rán gókọ́ la fi rán sìn kò jọra wọn ìmọ̀ ṣàṣà wa ìmọ̀ ṣiṣẹ́ wa bólódùmarè ṣe dá wa nù bó ṣe dá wa nù bá a ṣe mọ́ nù bá a ṣe bá nù káti ẹ̀fọ̀rọ̀ tí ń jẹ́sẹ̀ sílẹ̀ ìjẹ́ Yorùbá rẹ̀ dá kọ̀ọ̀kan mẹ́rin tó fi jẹ́ Yorùbá èyí èdè wọn ọ̀gbọ́ èdè òyìnbó gan ọ̀gbọ́ ọ̀sàmọ̀ pé òun sùn òun jí òun sùn èdè ó kọ Yorùbá gangan ọ̀jẹ́ bẹ́ẹ̀ sì ni gbogbo orúkọ èmi ni Dáúdà ni Abdulrasheed Toibu ọ̀dọ̀ wa la ti ń jẹ o kò sí ní Saudi o tó bá fẹ́ jẹ́lẹ́kọ̀ọ́ ayé má jẹ́lẹ́kọ̀ọ́ ibìkan mọ́mọ́ iye àwọn èèyàn tí wọ́n pè mí láti lu Saudi yẹn àwẹ̀ ọdún nìgan kọ́dà ọgbọ̀n ni gbogbo wọn tẹ́ sọ pé àwọn oṣù pé ó di 29 pé 29 làwọn jáwẹ̀ àwẹ̀ wọn dé kan kò sí dọ́kàn mi pẹ̀lú èèyàn ṣùgbọ́n ẹ̀rí ń bẹ pé àwẹ̀ ọdún ní ọgbọ̀n lágbà sáwẹ̀ tiẹ̀ pọ́gbọ̀n kọ̀ọ̀kan mi o tọ́ra ara tá à ń sọ náà nìyẹn bọ́mọ ìyá méjì bá ń jà tájá ti jẹ́ ta ní ọ̀gbẹ́nu ajábẹ̀kọ ṣùgbọ́n ẹ̀rí yẹn ọláwọn tó bẹ̀bẹ̀ rẹ̀ fún
mo gbósù bàràbàtà mo gbé fún bàbá Lágége tí ó ní ọgbọ̀n lágbà nígbà tí wọ́n sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní fíhàn sí yẹ̀yẹ́ bàbá Lágége ẹ̀yin lẹ́yìn mọ́ ń tẹ̀ ń ṣe torí pé ọ̀pọ̀lọpọ̀ ń tà ń ṣe pátá tìran oníran ìṣe oníṣe ẹ̀sìn ẹlẹ́sìn àtẹ̀lé alátẹ̀lé àṣà aláṣà ìmúra onímúra ìlà ń tẹ̀lé ìlà ń ṣe kì í ṣe tán bàbá tiwa á tù á bà fún wa láṣẹ Èdùmàrè eré o.